wọ́n ti rọ àwọn akẹ́kọ̀ọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé ní ilé ẹ̀kọ́ gíga Poji College of Health láti gbájúmọ́ ẹ̀kọ́ wọn dípò à ń lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ láàrin ọgbà. Gíwá ilé ẹ̀kọ́ Poji College of Health Technology tó fìkàlẹ̀ sí Òkè-Ẹ̀rì lọ́nà Ìjẹ̀bú-Òde, Agnes Ṣọ́gbẹ̀san ń ló pe àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé ti ọdún 2024 sí 2025 yìí níjà níbi ayẹyẹ ìgbaniwọlé tí ilé ẹ̀kọ́ náà ṣe àgbékalẹ̀ rẹ̀. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ayẹyẹ yìí sàmì ayẹyẹ ìgbaniwọlé ẹlẹ́ẹ̀kejìdínlógún irú ẹ̀ láàrin 20 ọdún tí ilé ẹ̀kọ́ náà ti wà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà sọ́dún sí i. Èyí ni àwọn nǹkan tó jẹyọ níbi ayẹyẹ ìgbaniwọlé ti ọdún 2024 sí 2025 tí ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀. Nínú ọ̀rọ̀ gíwá ilé ẹ̀kọ́ náà, Agnes Ṣọ́gbẹ̀san ló ti rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé yìí láti ní ìmọ̀lára ìpele gíga nínú ẹ̀kọ́ wọn àti láti máa hùwà tó dáa kí wọ́n lè bá ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ wọn. Ó fi kún bí ilé ẹ̀kọ́ náà ò ṣe fi àyè gba ìgbàkúgbà bí ìwà tí ò sunwọ̀n, ìwà ìdójútì, àìnítẹríba nígbà tí ó ń sọ àwọn ètò ìlànà àti ìṣe ilé ẹ̀kọ́ náà fún àwọn akẹ́kọ̀ọ́ wọlé náà. Gíwá ilé ẹ̀kọ́ yìí wá fi kún wípé ilé ẹ̀kọ́ náà ò ní fojú fo ìjìyà tó tọ́ fún akẹ́kọ̀ọ́ tó bá tàpá sí òfin àti ìlànà ilé ẹ̀kọ́ náà. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ ìyẹn Ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Àrígbábù lẹ́ni tí wọ́n ṣaṣojú fún àti alákòóso ìpínlẹ̀ fún àwọn àjọ tó máa ń ṣètò ìdánwò ìgbaniwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn JAMB ni wọ́n fi dá àwọn akẹ́kọ̀ọ́ wọlé lójú ipa takuntakun tí ìjọba ń kó láti lè jẹ́ kí ẹ̀kọ́ tó yè koro ó wà fún wọn. Àwọn akẹ́kọ̀ọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé yìí pẹ̀lú inú dídùn wọn ni wọ́n fi ṣe ìlérí láti ṣiṣẹ́ ọmọlúwàbí láti lè jẹ́ ògo ilé ẹ̀kọ́ náà lọ́jọ́ iwájú. Ayẹyẹ ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ ti ọdún 2024 sí 2025 yìí ní ẹlẹ́ẹ̀kejìdínlógún irú rẹ̀. Níbẹ̀ náà ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ìwé pélébé ti ọdún 2024 sí 2025 ti ilé ẹ̀kọ́ náà. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.